ẹ dákun o, kí ni kí n ṣe o, kí ni kí n ṣe o, torí ò tiẹ̀ yé mi. wọ́n mọ̀ ní mọ́ tọ́jú ìyá mi mọ́, wọ́n ní mọ́ ṣe nǹkan kan fún ìyá mi mọ́ o, tí n bá ti fẹ́ padà di èrò ẹ̀yìn. èmi kọ́ mo sọ o, ẹni tó fohùn ránṣẹ́ òun ló sọ. ẹni ní ẹ dákun ẹ bá ń béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn, kí ni kí n ṣe? ní gbogbo ìgbà tí n bá ti lọ sọ́dọ̀ ìyá mi tí mo kó nǹkan lóríṣiríṣi, ṣé ìyá ìkúkú gbìyànjú lórí wa, ó ṣe làálàá púpọ̀ púpọ̀ lórí wa. torí kékeré mo wà tí bàbá mi ti fi álẹ̀ sáyé lọ. ìyá ẹnìkan náà la rí tí wọ́n bá ń sọ wípé ìyá èèyàn ṣe gudugudu méje àti yàyà mẹ́fà, ìyá mi ni ẹ mọ̀ bá dùn ún. ó ṣe gudugudu méje, ó ṣe yàyà mẹ́fà. ìyá mi ò ṣiṣẹ́ ìjọba, kì í sì ṣe wípé okòòwò kan náà ló ní tó pọ̀ jàǹtìrẹrẹ bẹ́ẹ̀. ṣùgbọ́n dédé iṣẹ́ tí ìyá mi ń ṣe, ó rí i dájú wípé àwa mẹ́rẹ̀ẹ̀rin tó ń bí sáyé, tó ń pè sáyé, tó ń sọ lọ́kọ̀ wa wá sáyé, ó fún wa ní education tó dáa. òun nìkan náà ló ṣe o. kò sí wípé ọmọ mi ń re ọ̀dọ̀ ẹbí mi, kò sí wípé ẹbí bàbá wọn mówó wá fún wọn. ìyá mi nìkan náà ló ṣe. ṣùgbọ́n tó wá yà mí lẹ́nu ni wípé nígbà tí a jẹ́ èèyàn tọ́lọ́ ń gbà fún wa níwọ̀nba tíya, bá a bá ti rèé mú nǹkan fún ìyá mi nìṣòro ń dé o. oríṣiríṣi ní ń ṣẹlẹ̀ sí ya, bíi ká sẹ́ǹdì owó ní èsè kí wàhálà ó dé lórí iṣẹ́, bíi ká sẹ́ǹdì owó ní èsè kóríṣiríṣi ó máa ṣẹlẹ̀. kì í sì ṣèmi nìkan ní ń ṣẹlẹ̀ sí o. bí ṣe ń ṣẹlẹ̀ sí mi, ní ń ṣẹlẹ̀ sẹ́gbọ́n mi, ní ń ṣẹlẹ̀ sáwọn àbúrò mi náà. èyí ló wá mú mi bọ́ ọ̀tà. mo lórí òkè, mo ti èrè gbàdúrà tèmi ni. kì í ṣe wípé bóyá mo yálé pásítọ̀ lọ àbí mo yálé kankan lọ. mo bẹ̀rẹ̀ àdúrà pé kí ló dé Olúwa, kí ló ṣẹlẹ̀? ẹni kúkú jíṣẹ́ fún mi, kì í ṣe pé ó mọ̀ mí rí. tá a bá sọ wípé ó ti mọ sítórì rẹ̀, lòun náà fi rò pé nítorí ọ̀nà àtijẹ àti mu. àmọ́ra rí. bẹ́ẹ̀ sì lórí òkè tí mo lọ ní, kì í kú ṣèlú abínibí mi ló wà. mo jáde síta ni, lẹ́ni ìbá pè mí ló bá ní arábìnrin. ègbé ni fẹ́ni tó wí nígbà tọ́lọ́run ò sọ o. ègbé sì ni fẹ́ni tí Ọlọ́run rán tí ò jẹ́. mo bá ní ẹ mọ wí o, ìránṣẹ́ yín ń gbọ́. náà bá sọ fún mi wípé tí ẹ bá fẹ́ kọ́lá yín ó mọ̀ gòkè sí, tẹ́ ẹ sì fẹ́ mọ̀ ga nínú ayé, tí ẹ fẹ́ gófà nínú àkàsò ògo tẹ́ ń gùn lọ yìí, àfi kẹ́ ẹ mọ̀ fún ya ayé ní nǹkan kan mọ́ o. ó ní lòun bá dúró lòun wò wípé kí lẹ sọ, òun ò gbọ́ dáadáa. wọ́n láàdé tẹ́ ẹ bá fẹ́ mọ̀ dán nínú ayé, tẹ́ ẹ fẹ́ mọ̀ ga, tẹ́ ẹ fẹ́ padà sẹ́yìn, tẹ́ ẹ fẹ́ kọ́rọ̀ yín ó dàbí wípé ó ti ní padà ń tọrọ jẹ, àyàfi kẹ́ ẹ mọ̀ fún ya yín ní nǹkan kan mọ́ o. torí tẹ́ ẹ bá kọ̀ntínú láti mọ̀ fún ya yín ní nǹkan ó mọ̀ ṣe yín o. léè tó sì já sí wípé ó lè padà dá yín padà sóko ẹ̀yìn. ó lè mú kí ọwọ́ afúnni kó wá padà wàá mọ̀ tọrọ. wọ́n ní làwọn bá dúró níwọ̀n bí ìṣẹ́jú márùn-ún, àwọn ò tiẹ̀ mọ̀ táwọn ò bá mú. wọ́n ní bí màá yìí ṣèṣe sọ̀rọ̀ tán ló ní àlàáfíà ní fún ìyún olùṣọ́ àgùntàn. wọ́n ní bí wòlíì sì ṣe sọ̀rọ̀ tán ló ní àlàáfíà ní fún yín o. kì í kú ṣe pé ó béèrè owó lọ́wọ́ mi, tá a bá sọ wípé torí ọ̀nà àtijẹ àti mu ni. kì í sì ṣe wípé ó mọ̀ mí rí tẹ́lẹ̀, kì í sì ṣe wípé ó ti mọ̀ tán lé wa, ó ti mọ̀ tí ń ṣẹlẹ̀ sí mi tẹ́lẹ̀, àbí mo ti pè jókòó
mo ní nǹkan báyìí ní ń ṣẹlẹ̀ sí mi, ẹ gbàdúrà fún mi kó tó sọ fún mi. Èyí ló wá domi tútù sí mi lọ́kàn pé ǹjẹ́ ìyá tó gbìyànjú lórí wa tó bá wọn tó làkàkà ká lè jẹ́ èèyàn láyé, bẹ́ẹ̀ sì ni ohun gbogbo tá a nílò ní tá a tó bá a ṣekù ọlá rẹ̀ náà ni àtọ̀lọ́ Ọlọ́run. Ìjọ wá yẹ kí n mọ̀ mú nǹkan lọ kí n jẹ́ kí irú ìyá yìí ó mọ̀ ráre bí. Ẹ dákun ẹ gbà mí mọ̀ràn toró tiẹ̀ ti sú mi, wọn ò mọ tí ń bá ṣe. Ìdí nìyí tí mo fi wá béèrè lọ́wọ́ ẹ̀yin olóye èèyàn wípé kí ni kí n ṣe. Alájíkẹ́rí iná o, ẹ jẹ́ a jọ pàdé ń comment section o. Mẹ́wàá ń ṣẹlẹ̀ oríṣiríṣi ní kọ́lọ́hun kó ṣàánú. Kí ni kan ṣe? Ìmọ̀ràn wo lẹ̀yin lè gbọ́n? Ẹ jẹ́ a jọ pàdé ń comment section. Ẹ bá ń like, ẹ comment, ẹ share. Ó dàbọ̀.